Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí àti olólùfẹ́ ètò Ògo Ìgbàlà. Mo lérò wípé àlàáfíà ní gbogbo wa wà. A tún ti mú ètò Ògo Ìgbàlà tọ̀ yín wá ní àyájọ́ ọjọ́ tòní. Mo lérò wípé eléyìí tí a ṣe ní eléyìí tó kọjá, gbogbo alágbádùn rẹ̀ tá sì rí ohun kan tàbí méjì mú. Tó bá jẹ́ pé ìwọ wà tó ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ètò yìí lónìí, mo fẹ́ kó lọ sórí gbogbo ìkànnì wa, Orísun TV, ní Facebook ní YouTube ní, kó lọ wò níbẹ̀ kó lè rí ohun kan tàbí méjì kó lè rí dìmú. Orúkọ tèmi ni Ajínrere Kọ́láwọlé, èmi ni olùdarí ètò Ògo Ìgbàlà lórí Orísun TV. A tún ti dé lónìí láti mú ètò Ògo Ìgbàlà wá fún wa. Àkòrí mi tó wà tí a ó tún máa wò lónìí, eléyìí tí Ọlọ́run ní pé kí a tún mú wá fún gbogbo wa pátá ká lè bá jọlá ògo tó ń bẹ nínú ìgbàlà. Ó máa fẹ́ fi ara díẹ̀ pẹ́ eléyìí tí a ṣe ní ìgbà tí a wá kẹ́yìn, ṣùgbọ́n nínú tòní a ó tún rí ohun kan méjì mẹ́ta mẹ́rin dìmú tí yóò ṣe ayé wa ní àǹfààní. Kí wá ní àkòrí náà tí a ní fún tòní? Kí n tó sọ àkòrí náà, mo fẹ́ rán wa létí wípé gbogbo àwa tá a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ní gbogbo ibi tí ilé ìjọsìn wa bá wà pátá, tá a bá ní ètò tí a fẹ́ ṣe tó ń bọ̀ lọ́nà, tí a fẹ́ kí gbogbo èèyàn mọ̀ nípa rẹ̀, mo wà pẹ̀lú yín, mo wà fún yín níbí, a wà fún yín ní Orísun. Ẹ gbé gbogbo ètò yín wá, kẹ́ ẹ wá polówó rẹ̀ lórí ètò. Ní báyìí lónìí, ohun tí a ní fún wa tó jẹ́ àkòrí tí a ní fún wa ní tòní ni mo pè ní Ọlọ́run sì ní ètò fún ọ. Kò tí ì tán fún ọ, kò parí fún ọ rárá. Ó lè rí bíi pé kò tiẹ̀ yí ẹ gan mọ́, o ò mọ ohun tó ń ṣe rárá, irọ́ ni. Kò tí ì pẹ́ fún ọ, Ọlọ́run sì ní ètò fún ọ. Àwọn gbogbo tó bá yẹ ká mọ̀, tá ó fi mọ̀ pé Ọlọ́run ní ètò fún wa, gbogbo rẹ̀ náà ni a ó máa gbọ́ lónìí. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, ẹ lọ mú ìwé àti báírò yín, kẹ́ ẹ dúró, kẹ́ ẹ jókòó déédéé. Ẹ má jẹ́ kí wọ́n tiẹ̀ dààmú yín rárá. Sọ fáwọn ọmọ yẹn káwọn náà jókòó, kí wọ́n mú ìwé àti báírò, nítorí pé kí ni Ọlọ́run ṣetán tó fẹ́ bá wa sọ̀rọ̀. Lẹ́ẹ̀kan sí, ẹ káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà. Ògo Ìgbàlà ni ètò náà. Mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Mo lérò pé ẹ gbádùn ìsinmi ráńpẹ́ eléyìí tí a sáré lọ. Ní báyìí, ẹ jẹ́ ká lọ wo ohun tí Ọlọ́run ní fún wa fún ètò Ògo Ìgbàlà tòní, tí mo pe àkórí rẹ̀ ní Ọlọ́run sì ní ètò fún ọ. Tó bá mo fẹ́ ká wò, ọ̀pọ̀ ènìyàn lónìí wọ́n ń gbé ìgbé ayé wípé bí ẹni tí ò mọ ohun tí ó fẹ́ ṣe. Ìgbé ayé tí wọ́n ń gbé, ìgbé ayé ẹni tí ìrìn àjò ayé wọn ò tiẹ̀ yé mọ́ rárá. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀lílé yìí tí wọ́n bá ti ní ìjákulẹ̀ nínú nǹkan tí wọ́n ń ṣe, wọ́n máa ń lérò wípé ó ti tán fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé bí wọ́n bá ti, àwọn tó wà láyìíká wọn àtàwọn tí wọ́n jọ ń da nǹkan papọ̀, kò sí ọ̀rọ̀ tó ń ti ẹnu wọn jáde sí wọn tó yàtọ̀ sí ọ̀rọ̀ tó máa ń tẹni ní ọkàn bá, ọ̀rọ̀ tó máa ń tẹni lórí bá. Ọ̀tọ̀ ni pé kó o láwọn èèyàn láyìíká rẹ, ẹ pé bó tiẹ̀ tilẹ̀ ṣubú nínú ètò kan tó gbé kalẹ̀ tó fẹ́ ṣàṣeyọrí, ṣùgbọ́n tí ò ṣàṣeyọrí, ọ̀rọ̀ tó yẹ kó ti ẹnu wọn jáde sí ọ ni láti ru ọ sókè pé kó o tẹ̀síwájú. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó máa jáde ni pé ọmọ sí bó ṣe fẹ́ ṣe, ó jẹ́ kàn mójú kúrò ńbẹ̀. Nípa ìdí èyí, ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà àwọn ènìyàn ló ti dàrú, tí wọ́n rò pé kò sí ètò fún wọn mọ́. Kò tí ì pẹ́ fún ọ rárá, Ọlọ́run ní ètò fún ọ. Wàá tún máa béèrè lọ́wọ́ ara rẹ, ṣé Ọlọ́run rántí mi? Ọlọ́run rántí rẹ. Ètò rẹ̀ fún ayé rẹ dandan ni á wá sí ìmúṣẹ. Kò sẹ́ni tó lè yẹ tó o bá ti yẹ fúnra rẹ. Àwọn àkókò kan máa ń wà nínú ìrìn àjò ayé wa tó máa sú wa, tó máa rẹ̀ wá. Àti ẹ̀fẹ́ ṣe nǹkan kónkón mọ́, torí àṣẹ àkọ́kọ́ ó dàrú, àṣẹ kejì ó dàrú, ìkẹta ó dàrú. A ó máa kanlẹ̀kùn ní. Bíbélì ni ẹ máa béèrè títí ayọ̀ yín yóò fi ṣe kíni, tí ó fi kún. Ẹ máa béèrè tẹ̀síwájú ni, ẹ ní jáwọ́. Nínú àwí ìyanu tí ó rántí ọmọbìnrin opó yìí, ó lọ bá onídàájọ́ yìí. Onídàájọ́ yẹn kì í ṣe gbogbo Ọlọ́run gbọ́ nínú Bíbélì, ṣùgbọ́n ó lọ bá onídàájọ́ yìí, ó dúró sí lọ́rùn. Ó ní ó gba ẹjọ́ mi rò ni o. Nígbà tí onídàájọ́ yìí rí wípé ó fẹ́ pín un lẹ́mìí, tí òye sọ, ó gba ẹjọ́ rẹ̀ rò. Ẹni tí ò gba Ọlọ́run gbọ́ nìyẹn. À ń bọ̀sibọ́sí ìwọ tó gba Ọlọ́run gbọ́. O ò ní dáwọ́ dúró láti máa bẹ Ọlọ́run, o ò sì ní dáwọ́ dúró láti máa gbé ìgbésẹ̀. Ẹni tó ṣubú, tó dúró nínú ìṣubú, òun ló ṣubú títí láéláé.
ṣùgbọ́n ẹni tó ṣubú tó padà dìde ọ̀nà àbáyọ sì wà fún. Nítorí ìdí èyí mo ń tún rán ọ létí lẹ́ẹ̀kan sí wípé Ọlọ́run sì ní ètò fún ọ. Ní kíákíá, kí ni ètò Ọlọ́run fún ayé rẹ, fún ayé mi? Ètò Ọlọ́run túmọ̀ sí ìpinnu àti ìlànà tí Ọlọ́run ti dá sílẹ̀ fún ìgbésí ayé rẹ àti tèmi láti tọ̀ nínú ìrìn àjò wa láyé. A kàn lè délé ayé ká bẹ̀rẹ̀ sí ní ṣe eléyìí ká bẹ̀rẹ̀ sí ní ṣe tọ̀hún. Bá a bá délé ayé, Ọlọ́run ti létò. Àkọ́kọ́, súnmọ́ Ọlọ́run, fi gbogbo ọjọ́ ayé rẹ sìn, wà nínú rẹ̀ á bẹ̀rẹ̀ sí ní farahàn. Mo fẹ́ sọ fún ọjọ́ tẹ́ tilẹ̀ mọ̀ pé Ọlọ́run á máa bá èèyàn sọ̀rọ̀. Ẹlòmíràn ni wọ́n tún ti dé. Ọlọ́run á máa bá ọ sọ̀rọ̀. Ọlọ́run ń bá wa sọ̀rọ̀ lójoojúmọ́, àwa la kì í tẹ́tí lẹ̀. Bá a ṣe máa rìnrìn àjò ayé wa ní ojoojúmọ́ tá a bá ti ń fi ilé wa lẹ̀ lọ́lọ́run máa ń bá wa sọ. Béèrè lọ́wọ́ ara rẹ, because inú ètò Ọlọ́run ní pé ká lè ní ìbáṣepọ̀ pẹ̀lú rẹ̀. Ẹ̀mélòó ló ti jí láàárọ̀ nínú ilé rẹ láago 5 ìdájí tàbí aago 6 tó tiẹ̀ tilẹ̀ sọ wípé ẹ jẹ́ á gbàdúrà? Ìyẹn náà ń pè ní pẹpẹ àdúrà nínú ilé oníkálukú. Gẹ́gẹ́ bí onígbàgbọ́ tí irú pẹpẹ yìí ò bá sí nínú ilé rẹ, bó o ló ṣe fẹ́ gba ìtọ́ni Ọlọ́run fún ìrìn àjò rẹ lọ́jọ́ náà? Ọ̀pọ̀lọpọ̀ wa lọ́lọ́run máa sọ̀rọ̀ ṣùgbọ́n àìtẹ́tí ilẹ̀. Ìgbà míì Ọlọ́run á sọ àágbọ́, ìfẹ́ ẹnu wa là á tún padà ṣe, nítorí pé ńgbà míì ètò Ọlọ́run tàbí ìfẹ́ Ọlọ́run fún ènìyàn ó máa ń nira láti ṣe. A ti rí nínú Bíbélì nígbà tí Ọlọ́run sọ fún kan lára àwọn ènìyàn rẹ̀ pé aṣẹ́wó ni ó fẹ́, àti gbọ́. Ṣùgbọ́n ètò Ọlọ́run fún ayé ènìyàn kì í ṣe ètò tiwa tá a ní fúnra wa. Ó ní ètò fún wa, ó ní ètò fún mi, ó ní ètò fún ọ, kò tí ì tán fún ọ. Ṣùgbọ́n ìbéèrè kan tún rèé tí mo fẹ́ kó máa dáhùn lọ́kàn rẹ. Ṣé tó bá gbé ètò rẹ̀ wá bá ọ pé ètò mi rèé fún ọ, ṣó o ṣe tán? Irú èmi tẹ́ ń wò yìí, àwọn ìrìn àjò kan wà tí mo ti rìn rí nínú ìrìn àjò ayé mi tó jẹ́ pé kò jẹ́ kí n lórí ọ̀fẹ́ láti dúró níbí ní wákàtí yìí kí n máa ṣe olùdarí ètò yìí, ètò Ògo Ìgbàlà yìí. Ṣùgbọ́n nítorí pé kí ni, tí ètò Ọlọ́run bá ti dé, ẹni tó bá ti gba ètò Ọlọ́run tó tẹ́tí ilẹ̀ tó dẹ̀rìn dín ní ètò Ọlọ́run fún ayé rẹ̀, kò sí bí ó ṣe ní máa gbádùn ògo tó ń bẹ nínú ìgbàlà. Mo mọ̀ pé Ọlọ́run létò fún mi nígbà tí ètò náà dé. Ìgbà kan wà nínú ìrìn àjò ayé mi, bó tiẹ̀ tilẹ̀ mọ̀ pé ètò Ọlọ́run wà fún ayé mi. Torí báwo ni mo ṣe mọ̀? Ìgbà kan wà tá a wà ní ìpéjọpọ̀ àwọn mọ̀lẹ́bí, à ń ṣe àṣàjọyọ̀. Ìkànnú àwọn ọmọ tó jẹ́ ẹ̀gbọ́n ìyá tó bí mi lọ́mọ, ó wà ńbẹ̀ tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run náà. Ó wá ń gbàdúrà fún àwa ọmọ. Nígbà tó dórí mi, ó sọ àwọn nǹkan kan. Nígbà tí mo ń dàgbà síwájú sí, oríṣiríṣi àwọn ọ̀rọ̀ yẹn ló ń wá tó dẹ̀ ń jọra wọn. Ìwọ fúnra rẹ tó bá tó àkókò kan, wàá máa rí àwọn nǹkan tá máa ṣẹlẹ̀ nínú ayé rẹ tí ò jọ ohun tó wù ọ́ pé kó o ṣe. Torí ìfẹ́ Ọlọ́run kì í ṣe ohun tí a fẹ́ ṣe. Gbogbo ala nífẹ̀ẹ́ inú ara wa. Nígbà tó sì tákókó tí mo bẹ̀rẹ̀ sí ní dàgbà, àwọn nǹkan wọ̀nyí bẹ̀rẹ̀ sí ní jẹyọ nínú ayé mi. Tí n bá tẹnu bọ gbogbo àwọn nǹkan tí mo ti gbé ilé ayé mi ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ yẹn kì í ṣe fún tòní, ó dọjọ́ mi, ọjọ́ rẹ̀. Bó kí mo fẹ́ fàyọ ni wípé Ọlọ́run ní ètò fún ayé rẹ. Dúró tì í, nítorí pé ó sọ nínú ìwé Jeremáyà orí 29 ẹsẹ̀ 11. Ó ní, nítorí mo mọ èrò tí mo ní sí yín ni Olúwa wí, èrò àlàáfíà ni, kì í ṣe ti ibi, láti fún yín ní ọjọ́ ìkẹyìn tó dára. So God, Ọlọ́run fúnra rẹ̀ ó ní ètò rẹ̀ dẹ̀rẹ̀ fún ayé wa rere ni. Nígbà tá a wà nínú oyún ìyá wa ló ti mọ̀ wá. Ohun tá a nílò láti ṣe ni pé ká tẹ́tí ilẹ̀, ká bẹ Ọlọ́run, Olúwa kí lètò rẹ fún ayé mi? Tọ́lọ́run bá sọ pé ètò mi rè fún ayé rẹ, rọra tẹ̀síwájú. Ẹlòmíà ní mo lọ léèwé, mo fẹ́ di dókítà alábẹ́rẹ́. Tó bá ti jẹ́ tó Ọlọ́run fún ayé rẹ ni, wàá rí pé níbi tó bá wà tó bá ti ń ṣe iṣẹ́ yẹn, wàá máa fi gbé Ọlọ́run ga. Bó bá jábẹ́ wàá máa fi gbé Ọlọ́run ga. Ara àwọn ilé ìwòsàn tó jẹ́ pé tó bá dé, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ńbẹ̀, kì í ṣe bí irú tí ìwọ bá ń ṣiṣẹ́ ńbẹ̀. Torí pé Ọlọ́run ló pè ọ́ sáàárín yẹn, ètò rẹ̀ ni fún ọ láti wà ńbẹ̀. Ohun gbogbo tó bá ti dáwọ́lé á máa yọrí sí rere. Ara wa tọ́lọ́run ń pè náà sírú ibi tá a wà yìí, tó jẹ́ wípé ọ̀rọ̀ tí a bá ti sọ, ìgbésẹ̀ tá a bá gbé, tí a bá ti fi sórí afẹ́fẹ́, táwọn èèyàn bá ti mú, ayé wọn á bẹ̀rẹ̀ sí ní yí padà. Ohun tó nílò láti ṣe ni pé mọ ohun tí Ọlọ́run pè ọ́ sí. Tó o bá ti ń ṣe, máa fi gbé orúkọ Ọlọ́run ga. Torí ohun tá a bá ṣe, tá a fi ń gbórúkọ Ọlọ́run ga, òun ni ètò Ọlọ́run fún ayé wa. Ọlọ́run létò fún ọ, o lè má ì tí ì mọ̀, tàbí kó o mọ̀ kó o máa kọtí ikún nítorí pé kò jọ ohun tí o fẹ́ ṣe. Lágbájá ṣe báyìí, èmi náà fẹ́ ṣe. A dá wa yàtọ̀ síra. Bẹ́ẹ̀ ni, a dá wa yàtọ̀ síra. Mọ́ wo aago aláago ṣiṣẹ́.
torí tó bá wá aago aláago ṣiṣẹ́, ìjọ tí aago ẹni yẹn bá dáwọ́ dúró, ìjọ yẹn náà ni tọ̀dọ̀ tiẹ̀ náà ó dáwọ́ dúró nítorí pé òun wo aago aláago, òun wò ó ṣiṣẹ́. Dúró nínú ètò Ọlọ́run, béèrè lọ́wọ́ rẹ̀ kí ni ètò rẹ̀ fún ayé rẹ̀. Tó o bá ti mọ ètò Ọlọ́run fún ayé rẹ̀, máa rìn pẹ̀lú ìṣedéédé, wàá rí pé ohun gbogbo yóò máa jápọ̀ sí rere fún ọ. Mo fẹ́ kó o mọ nǹkan wọ̀nyí. Àkọ́kọ́, ètò Ọlọ́run kì í ṣe ibi fún ọ láíláí. Ibi tó ń là kọjá àbí ibi tó ń ṣẹlẹ̀ sí ọ kì í Ọlọ́run kì í ṣe ètò Ọlọ́run fún ayé rẹ̀. Ètò Ọlọ́run ó ń fún ọ ní ìrètí ni, ó ń fún mi ní ìrètí ọjọ́ ọ̀la tó dára. Ètò Ọlọ́run ó ní ìparí tó dára. Ní báyìí, a ó lọ fún ìsinmi orin ráńpẹ́, a ó tún padà wá láti wá ká ẹsẹ̀ ètò nílẹ̀. Ẹ ṣé púpọ̀. Má kúrò nídìí móhùnmáwòrán rẹ̀, à ń bọ̀. Mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Mo lérò wípé ẹ gbádùn ìsinmi orin ráńpẹ́ yẹn. Ẹ káàbọ̀ padà. Ẹ já tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tí mo pe àkórí rẹ̀ ní Ọlọ́run sì ní ètò fún ọ. Ní báyìí, báwo ni o ṣe máa mọ̀ pé Ọlọ́run ní ètò fún ọ? Àkọ́kọ́, Ọlọ́run dá ọ pẹ̀lú ìdí. O kàn dédé jábọ́ látọ̀run. Ọlọ́run dá ọ pẹ̀lú èrèdí. Inú oyún kó tó wà nínú ìkù ìyá rẹ̀ gan ló ti mọ̀ ọ́. Ó ní ètò fún ọ, ó ní èrèdí tọ́lọ́run fi dá ọ. Ìwọ kì í ṣe àṣìṣe o. Bẹ́ẹ̀ ni o kì í ṣàṣìṣe. Ẹlòmíà ní díẹ̀ lókù kan ṣẹ́yìn òun dànù. Ìdí tí wọ́n ti fi oyún rẹ̀ ṣẹ́ yẹn, ó ti lérè ìdí ó létò fún ọ. Bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé oyún ṣíṣẹ́ ò dáa. Bó o bá ti wà láyé, o ti ní èrèdí ohun kan tó o gbọ́dọ̀ mú ṣe. O wá gbọ́dọ̀ jẹ́ kí orí olórí kó gbàṣe rẹ̀ ṣe. Mọ̀ bá tàkókò, kò sí mo ṣe tó bí n bá tiẹ̀ ṣe báyìí, bí mi ò ṣètò Ọlọ́run tó bá yá máa padà ṣe. Ọlọ́run lẹ́ni tí ó fi rọ́pò rẹ̀. Ní gbogbo ẹ̀yìn Mósè, a rí Jóṣúà o. Bẹ́ẹ̀ ni, Jóṣúà ń bẹ lẹ́yìn Mósè. Nígbà Mósè sọ pé gẹ́gẹ́ kan, Ọlọ́run gorí òkè lọ wo ìlú tí mo ti pinnu fún yín yẹn, ojú ló fi rí òní débẹ̀ o. Ó yá gbọ́wọ́lé Jóṣúà. Jóṣúà ló padà káwọn ọmọ Ísírẹ́lì délẹ̀ ìlérí. Bẹ́ẹ̀ ni, wo ní gbogbo ìwọ tó Ọlọ́run bá sọ pé mo létò fún ọ, bó o bá ti kọ̀ tó ò ṣe, ẹnìkan tún wà tọ́lọ́run ti ṣètò rẹ̀ sílẹ̀. Ní gbogbo ẹ̀yìn Èlíjà, a ní Èlíṣà. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹ̀yìn Èlíjà, a ní Èlíṣà. Ọlọ́run ti ṣètò wọ́n pọ̀. Ṣùgbọ́n nígbà tí Èlíjà fẹ́ máa sọ, Olúwa ṣé mi nìkan lẹ wá ń rí, wàhálà yìí ti pọ̀jù fún mi. Ọlọ́run ní kó gbẹ́nu rẹ̀ sọ́hùn. Ó dárúkọ oyè àwọn ẹgbẹ́ tó ṣì, àwọn tọ́lọ́run kó pamọ́ tí wọn ò tí ì forí balẹ̀ fún Báálì, tí wọn ò tí ì tọwọ́ bọ ohun ẹ̀ṣẹ̀, tí wọn ò tí ì tẹríba fóòṣà. Kí á ní gbé Èlíjà gbẹ́nu rẹ̀ dákẹ́. Kí ni tí mo fẹ́ fàyọ ni pé gbogbo ohun tọ́lọ́run bá ní kó o ṣe, tó o bá kọ̀ tó o bá ṣe tó ń ṣe fẹnu ara rẹ̀, torí wọ́n ló ń béèrè pé ṣọ́lọ́run sì létò fún ọ. Ọlọ́run létò fún ọ, bọ̀ ètò ló gbé kalẹ̀ tó o ṣe yìí. Ọlọ́run á sì fẹ́ lòmíì rọ́pò. Mo gbàdúrà fún wọn tó ń wò mí, Ọlọ́run ò ní fẹ́ lòmíì rọ́pò rẹ̀ lórúkọ Jésù Kristi. Nítorí pé nínú ṣíṣe ètò Ọlọ́run ni ìmúṣẹ rẹ̀ wà, ni ìjẹ́ ènìyàn rẹ̀ wà. Wọ́n jẹ́ kẹ́nikẹ́ni ó tàn ọ́. Ìgbà míì máa tiẹ̀ máa wo, Ọlọ́run sọ pé fẹ́ràn mi, fàyè rẹ fún mi, ṣèfẹ́ mi, ohun gbogbo màá fi kún fún ọ. Ẹlòmíì wọ́n á pè é, mo bá dénú ayé ọ̀dọ̀ babaláwo, wọ́n á ní ó yá lọ gbé orí lágbájá wá, daṣọ pupa bo ìyá rẹ̀. Ìgbà míì máa gbé méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara, màmá rò fúnra mi pé ẹni tí ò ní làákàyè gan, bọ́n bá gbé lẹ̀ níwájú rẹ̀, èwo ló rọrùn jù? Dá mi lóhùn, ṣé kó lọ bẹ́rí èèyàn wá tó bọ́ bá ti lè mú ọ wàhálà dé, àbí kó daṣọ kíní bo ìyá rẹ̀, ìyá tó bí ọlọ́mọ, torí pé o fẹ́ jẹ́ èèyàn láyé, kó o fi rúbọ orí ara rẹ̀. Òun ká dúró nu Kristi, kó o ṣe ìfẹ́ rẹ̀, mo rò pé òun ló rọrùn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló máa ń fẹ́ lọ ṣe ti ìdàkejì. Ọlọ́run ń pè ọ lónìí, kò tí ì pẹ́ fún ọ, kò tí ì pẹ́ fún, torí pé èrò tó ní fún ọ, èrò dáadáa ni. O kì í ṣàṣìṣe o, Ọlọ́run dá ọ pẹ̀lú ètò. Gbogbo ohun tó lè máa là kọjá, ìyà, ìdààmú, mo ti sọ ṣáájú, Ọlọ́run fẹ́ jẹ́ kó o ní okun, ó fẹ́ jẹ́ kó o ní òye ibi tó ń lọ ni. Tó o bá ní òye ibi tó ń lọ, bó o bá débẹ̀, á nira fún ọ láti lè, olóyìnbó á ní fitting, á nira fún ọ nítorí pé okun rẹ ò tí ì gbé. Ṣùgbọ́n nínú ìlàkọjá, nínú ètò Ọlọ́run fún ọ, bó o ṣe fẹ́ ní ìmúṣẹ rẹ̀, nínú ìlàkọjá rẹ ló wà. Torí pé kí ni, wàá gbọ́n sí, wàá ní okun sí, wàá dẹ̀ ní agbára sí. Ìwé Jeremáyà sọ, Jeremáyà 1:5, ó ní kí n tó dá ọ nínú ikùn, mo mọ̀ ọ́, kí o tó jáde láti inú, mo yà ọ́ sọ́tọ̀, mo sì yàn ọ́ sí wòlíì fún àwọn orílẹ̀-èdè. Ìpè ń bẹ lórí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó sábẹ́ bíríìjì kiri báyìí.
ìpè ń bẹ lórí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ètò Ọlọ́run ń bẹ lórí ayé wọn tán mutí kiri. Ẹlòmíà ní ẹṣọ́ tí mímu ò wá dáa ni, eléyìí tó mu tó sọ làákàyè nù ń kọ́, eléyìí tó mu tó dójú ọ̀nà tó rí gọ́tà tó pè ní orí bẹdrúùmù rẹ̀ ó lò ti dénú yàrá àfi tùbà ló bá kó sómi. Mò ń sọ̀rọ̀ nínú ìrírí. Àti rẹni tó yẹ pé mọ tí yóò ń bọ̀ lálẹ́, kàná ẹgbẹ́ kàná kékeré ni ó gbà kọjá, ó bẹ́ sínú kàná, òkú rẹ̀ ni wọ́n lọ gbé ń bẹ̀ lọ́jọ́ kejì. Ó dá bọ́lọ́run wá sọ pé ókè ọtí mímu ìṣẹ̀ṣẹ̀, àmupara lọ́lọ́run ò fẹ́, àwọn ká ní àmupara lọ́run ò fẹ́. Eléyìí tó mu tó wá kó sómi ìjọta ló kú. Gbogbo tó bá ti lè pa ọ́ lára náà tó mọ̀ pé ẹlòmíràn ti fẹ́ ní ẹ̀ṣẹ̀ sí ara ẹni ni, ó wá dá kó o máa ṣẹ̀ sára rẹ̀, sódà kó o máa ṣẹ̀ sára rẹ̀ kó o má lè ní ìmúṣẹ ètò Ọlọ́run fún ayé rẹ̀. Ọlọ́run ti mọ̀ ọ́ kí wọ́n tó bí ọ, ètò rẹ̀ ti bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀. Mo fẹ́ kó o mọ̀ dájú, ètò rẹ̀ bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀, ó wà lórí ayé rẹ̀. Má fi ètò Ọlọ́run ṣòfò, má fi ìrètí rẹ̀ lórí ayé rẹ̀ má fi ṣòfò. Má jẹ́ kí ikú tó kú lórí igi àgbélébú tó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, má jẹ́ kó já sásán, torí kó lè bá ní ìmúṣẹ ètò rẹ̀ fún ayé rẹ̀ ni. Ọlọ́run ń darí ìgbésẹ̀ rẹ̀ ní gbogbo ìgbà. Gẹ́gẹ́ mo sọ ṣáájú, àárọ̀ kó tó jáde nílé bó bá bá Ọlọ́run sọ̀rọ̀, Ọlọ́run á sọ fún ọ pé bó ṣe ṣe, bó ṣe rìn rè. Àti rọ́pọ̀lọpọ̀ àwọn tó ti jẹ́rìí wípé ó dá o, ìkankan wà tó ń ṣe mí ní ibi iṣẹ́ wa, mi ò ní ọ̀nà àbáyọ, mo sì bá Ọlọ́run sọ̀rọ̀, Ọlọ́run sì fi hàn mí, mo sì ṣe dé ibi iṣẹ́ tí mo lo nǹkan tọ́lọ́run ní kí n lò, mo ṣe bó ṣe ní ṣe, bẹ́ẹ̀ ni mo rọ́nà àbáyọ. Àkọsẹ́ tó rọ́lọ́run, àárí ṣùgbọ́n àríṣẹ́ ọwọ́ rẹ̀, àárí ṣùgbọ́n àrí tó ń ṣe ń gbogbo ìgbà ló wà ń bẹ̀ fún wa kí ètò rẹ̀ kó lè bá wá sí ìmúṣẹ lórí ayé wa. Ìwé Àìsáyà orí 59 ẹsẹ̀ 2, ó ní ṣùgbọ́n àìṣedédé yín ni ó yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín, ẹ̀ṣẹ̀ yín sì ni ó fi ojú rẹ̀ pamọ́ kúrò lọ́dọ̀ yín kí ó má bàa gbọ́. Ọlọ́run ó ń gbọ́ igbe wa, mọ́ta bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ tá ń tọwọ́ bọ ẹ̀ṣẹ̀ ní gbogbo ìgbà, òun ló máa ń jẹ́ kó wò wá níran. Ọlọ́run ò ní gbé ibi rúdurùdu, Ọlọ́run ò ní gbé ibi tó dọ̀tí. Bíbélì sọ ní àgọ́ ara wa tẹ́ḿpìlì mímọ́ Ọlọ́run ni, ó ní ohun àìmọ́ kan ò gbọdọ̀ wọbẹ̀. Àìmọ́ ni ẹ̀ṣẹ̀. Bó bá ti ń gbégbé ayé ẹ̀ṣẹ̀ tó yẹ pé ẹ̀ṣẹ̀ ló ń mu bí ẹni momi, bó ló ṣe fẹ́ gbóhùn Olúwa? Bẹ́ẹ̀ sì rèé Sátánì nínú agbára burúkú rẹ̀, ó gbọ́n, ó máa ń fẹ́ ti ènìyàn ṣe ohun tí Ọlọ́run lòdì sí, ó máa ń fẹ́ ti ènìyàn jìnnà sí ọ̀rọ̀ Ọlọ́run. Tó bá ti jìnnà sí ọ̀rọ̀ Ọlọ́run, kò sí bó ṣe fẹ́ mọ ohun tí Ọlọ́run ní fún ọ, kò sí bó ṣe fẹ́ mọ ohun láti ṣe ní àkókò tó yẹ kó o ṣe. Ẹni tó bá ń gbégbé ayé ẹ̀ṣẹ̀, etí wọn máa ń di sí ohùn Ọlọ́run ni. Bí etí rẹ̀ bá di sí ohùn Ọlọ́run, bó o lo ṣe fẹ́ mọ ètò rẹ̀ nígbà tó bá ń sọ tàbí tó bá fi ń hàn ọ́. Ẹni tó ń gbégbé ayé ẹ̀ṣẹ̀, ojú wọn máa ń fọ́ sí ohun tí ń ṣe ti Ọlọ́run. Ṣùgbọ́n nínú orí ètò yìí tí Ògo Ìgbàlà yìí, àti mú ọ̀rọ̀ Ọlọ́run wá, àná létí pé ètò Ọlọ́run wà fún ayé rẹ̀, Ọlọ́run lètò fún ọ. À ń la etí rẹ báyìí, à ń ṣí etí rẹ sílẹ̀ kó o lè bá a mọ̀ wípé Ọlọ́run ní ètò fún ọ, kó o dẹ̀ lè bá a gbọ́, o sì lè bá a rìn nínú rẹ̀, nítorí pé nínú rẹ̀ ni ìmúṣẹ ìlérí ayé rẹ wà, tí o fi ní gbélé ayé lásán, tó o fi ní kọjá nínú ayé yìí bí ejò tó kọjá lórí àpáta tí ò nípa. Mo gbàdúrà fún ọ lórúkọ Jésù Kristi, ò ní wáyé lásán o. Ètò Ọlọ́run wà fún ayé rẹ, tẹ́tí lẹ̀ fayé rẹ fún, sìn pẹ̀lú gbogbo ọkàn rẹ, kó o sì gbọ́ ohun tí o bá ń sọ fún ọ pé kó o ṣe lóòrèkóòrè. Nínú rẹ̀ ni ìmúṣẹ rẹ̀ wà lẹ́ẹ̀kan sí. Orúkọ tèmi ni Ajínrere Kọ́láwọlé lẹ́ẹ̀kan sí. Orí ìkànnì Orísun la wà, Ògo Ìgbàlà ni ètò yìí. Lẹ́ẹ̀kan sí, mò ń pe gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ní ìjọ káàkiri. Ìwọ ni olórin ni ọ́ ni, o ṣẹ̀ṣẹ̀ ń dàgbà gẹ́gẹ́ bí olórin ni, àbó ti wà tó ti ń kọrin tipẹ́. Gbé gbogbo iṣẹ́ rẹ tí Ọlọ́run gbélé ọ lọ́wọ́ wá sí orí ìkànnì yìí, ní orí ètò Ògo Ìgbàlà lórísun, ká bá ọ gbé sí ayé, káwọn èèyàn náà kan rí ìbùkún gbà láti inú iṣẹ́ ìránṣẹ́ rẹ. Ẹ kàn sí wa lórí gbogbo ẹ̀rọ ayélujára wa. A wà lórí Facebook Orísun TV, a wà lórí Instagram, bẹ́ẹ̀ sì la wà lórí YouTube. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Ajínrere Kọ́láwọlé. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08030852077. Gbogbo ìkànnì mi náà, Facebook ní, Instagram, YouTube ní Kọ́láwọlé Azeez Jimoh. Ẹ ṣé púpọ̀, a ó túbọ̀ torí yín.